ọwọ́ NDLEA tẹ Atiku Abubakar egbòogi olóró ló gbé. Amúnibúni ẹran bíi ẹni ọkùnrin kan tó forúkọ jọ igbákejì ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ Atiku Abubakar ẹni ọdún 22 tó lọ gbé egbòogi olóró tí àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi náà nílẹ̀ wa National Drug Law Enforcement Agency NDLEA sì ti mú un. Aláròyé gbọ́ pé láti ìlú Èkó ló ti gbéra tó sì lọ sílùú Shinkafi nípínlẹ̀ Zamfara níbi tó ti fẹ́ lọ ta egbòogi olóró náà fún wọn kó tóó di pé ọwọ́ tẹ̀ lójúnà márosẹ̀ Àbújá sí Kaduna lásìkò táwọn agbófinró dá ọkọ̀ tí afurasí ọ̀daràn náà wọ̀ dúró. Lára àwọn ẹrù tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ ní òbítíbitì igbó tí wọ́n dìjọ sínú àpò ńlá kan. Lójú ẹsẹ̀ ni wọ́n sì ti fọwọ́ òfin mú un láti wá ṣàlàyé ibi tó ti rí adúrú ẹrù òfin náà àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Àwọn ẹrù tí wọ́n ká mọ́ Abubakar lọ́wọ́ yìí ní NDLEA ní ó lòdì sófin àti pé ìjìyà ńlá wà fẹ́ni tó bá ń gbé irú egbòogi olóró bẹ́ẹ̀ láwùjọ wa báyìí. Ní báyìí alukoro iléeṣẹ́ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ti sọ pé lẹ́yìn táwọn bá parí gbogbo ìwádìí àwọn tán nípa àwọn tọ́wọ́ tẹ̀ yìí làwọn yóò fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.